أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. Gbogbo ẹ̀yin mùtúmùwà tí ẹ ń sọ èdè Yorùbá ni mò ń kíkó àbọ̀ sídìí títúmọ̀ sí Yorùbá tá à ń ṣe fún Àlùkbùráàni Alapọnle. Ààyè ibi tí à ń sọ lọ lọ́wọ́ òun la fẹ́ parí àlàyé rẹ̀ ní ìjòkó yìí. Òun náà ni ẹsẹ̀ ọ̀rọ̀ Àlùkbùráàni tó jẹ́ 124 níbi tí Ọlọ́run bá ti ń bá wa sọ̀rọ̀ báyìí wípé A'udhu billahi minash shaitonir rajim. Wa idibutala Ibrahim rabbuhu bikalimatin fa'atammahun. Qala inni ja'iluka linnasi imama. Qala wa min dhurriyyati. Qala la yanalu ahadi zalimin. Wípé Ọlọ́run ọba tó jẹ́ Olúwa Ibrahim tó dẹ̀ jẹ́ Olúwa gbogbo wa náà, ó mà ti fi àwọn gbólóhùn kan dán Ibrahim wò tí Ibrahim alayhi salam sì yege nínú àdánwò ọ̀hún. Lọ́lọ́run bá sọ fún wípé wò ó, mo ti sọ ẹ́ di aṣíwájú fáwọn ènìyàn. Ní Ibrahim alayhi salam bá ní dákúndábọ̀ nínú àwọn àrọmọdọ́mọ mi náà jẹ́ kí àwọn aṣíwájú fara yòókù máa bẹnu wọn. Lọ́lọ́run bá dá lóhùn wípé ṣorádéhùn tí mo lè bá ẹ ṣe òun ni wípé àwọn tó bá jẹ́ alábòsí nínú àwọn àrọmọdọ́mọ rẹ wọn ò ní ìpín kankan nínú jíjẹ́ aṣíwájú. Ṣé rí ìwé tafsir tá ń lò yìí, al-Mukhtasar fi tafsir al-Qur'an al-Karim. Nínú àlàyé àwọn tí wọ́n ṣe ìwé náà, wọ́n sọ fún wa, wọ́n ní wazkur hina ikhtabara Allahu Ibrahim alayhi salam. Ìrẹ́ ànábì sọ fáwọn èèyàn wípé Ọlọ́run ọba Ta'ala ó dán Ibrahim wò bima amarahu bihi min ahkamin wa takalifa, nípasẹ̀ ohun tí ó pa láṣẹ láti ṣe nínú àwọn ìdájọ́ ẹ̀sìn àti àwọn ohun tí Ọlọ́run làbọ́ lọ́rùn as burdens. Faqama biha, ní Ibrahim ló bá dìde láti mú àṣẹ ọ̀hún ṣẹ. Wa atamma ada'aha ala akmali wajhin, ní Ibrahim ni ó bá carry out gbogbo àwọn nǹkan wọ̀nyẹn, ó perform duty ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó ṣe jùlọ. So perfect. Qala Allahu li nabiyyihi Ibrahim, ni Ọlọ́run bá tún sọ fún ànábì rẹ̀ Ibrahim alayhi salam wípé inni ja'iluka linnasi qudwatan yuqtada bika fi af'alika wa akhlaqika. Ní báyìí dájúdájú ni mo ti sọ ẹ́ di àwòkọ́ṣe rere tí wọ́n máa wòkọ́ṣe nínú àwọn iṣẹ́ ìṣe ọwọ́ rẹ àti nínú àwọn ìwà bó bá ṣe ń hùwà sí. Qala Ibrahim bá dáhùn, ó ní waj'al ya rabbi min dhurriyyati kadhalika immatan yaktadi bihimun nasu. A'immatan yaktadi bihimun nasu. Ìrẹ́ Ọlọ́run Olúwa mi, dákun jẹ́ kó máa bẹ nínú àwọn àrọmọdọ́mọ mi bákan náà àwọn aṣíwájú rere tí àwọn ará yòókù máa wòkọ́ṣe. Qala Allahu, lọ́lọ́run bá dá lóhùn mujiban iyyahu, tí ó fi ń fèsì ọ̀rọ̀ rẹ̀ náà wípé la yanalu ahadi laka bil imamati fi dini zalimina min dhurriyyatik. Ṣé orí àdéhùn tí mo bá ẹ ṣe láti fi sọ ẹ́ di aṣíwájú yìí
àdéhùn ọ̀hún kò ní kan àwọn tó bá jẹ́ alábòsí nínú àwọn ọmọdọ́mọ rẹ láti sọ àwọn náà di aṣíwájú nínú ẹ̀sìn. Ẹ rí wípé àlàyé tá a fẹ́ ṣe yìí òun gangan ní phase 7 tá a fẹ́ fi parí tafsiru àyà yìí in particular. A jẹ́ kó yé wa wípé nínú